Ẹ̀yin ènìyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà díẹ̀ wá gbogbo lè kọ́ ẹ káàbọ̀ sí Mashola Gist TV o ṣé dáadáa ni mo bá yín gist tá à ń gbọ́ nísìnyí ni pé Tobi mà lọ gbé ọmọ ẹ̀ wá sínú palace pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ lẹ́yìn ìgbà tí kábíyèsí ti sọ fún ẹ pé kó jáde nínú palace wọ́n ní inú bí kábíyèsí nígbà tí kábíyèsí gbọ́ wípé ó gbé ọmọ ẹ̀ obìnrin wá sí inú palace láì sọ fún kábíyèsí wípé kábíyèsí ní kò lè ever try ẹ̀ tó bá fẹ́ live pẹ̀lú ọmọ ẹ̀ kó lọ sílé ẹ̀ àti ilé tó rà kó lọ máa gbé bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún ni pé kó mú ọmọ ẹ̀ jáde àtẹ̀gbọ́n ẹ̀ kúrò nínú palace àwọn ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí orí gist tèmi ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àdúrótì lórí channel mi o ọlọ́run á wà pẹ̀lú yín yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ní ilẹ̀ nàìjíríà èyí èyọlé ẹ tẹ notification yìí kí ẹ̀dẹ̀ máa gbádùn gist ló bá tán kò ná yín tẹ́ńkọ̀bọ̀ kò ná yín ní èpínì ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Tobi yìí ó mà wá ń peléke sí o bí a ṣe ń bòrùka ni ó tún gbé mi yọ o kábíyèsí sọ fún wọn pé kí wọ́n lọ ralé Tobi mà ralé Tobi mà lóun ò ní kó nu palace nítorí òun lóyún ìpinnu palace lòun máa bímọ sí ṣàdédé la gbọ́ ò tí Tobi tún lọ gbé ọmọ ẹ̀ obìnrin wá sínú palace wọ́n ní ọmọ ẹ̀ yẹn ọ̀dọ̀ màmá ẹ̀ ló ń gbé wọ́n ní bó ṣe lọ mú wá sínú palace nìyẹn pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n nígbà tí kábíyèsí gbọ́wọ́ nínú bí kábíyèsí pé àwọn sọ fún yín pé kẹ́ ẹ lọ ralé ó ralé kí wá lóde tó jẹ́ pé ó fẹ́ kúrò nínú palace kí lóde tó jẹ́ pé ó tún wá lọ gbé ẹ̀gbọ́n ẹ̀ ó tún wá lọ gbé ẹ̀gbọ́n ẹ̀ àti ọmọ ẹ̀ ó lọ gbé wọn wá sínú palace pé no that will not be possible ipe kó mú ẹ̀gbọ́n ẹ̀ àti ọmọ ẹ̀ kan jáde nínú palace àwọn gist tèmi nìyẹn ẹ̀yin èèyàn lé àwọn olórí yìí wọ́n ń ṣe bẹ̀bẹ̀ o wọ́n ń ṣe bẹ̀bẹ̀ ní palace kábíyèsí oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe èyí tó yẹ pé mélòó la fẹ́ sọ fún yín èyí tó jẹ́ pàdé sọ fún yín wọ́n ń ṣe inú bí kábíyèsí ńgbà tí wọ́n gbọ́ pé ó mú ọmọ ẹ̀ wá sínú palace wọ́n nígbà tí kábíyèsí sọ fún yín pé why tó máa mú ọmọ ẹ̀ wá sínú palace ṣebí àwọn sọ pé kẹ́ ẹ kúrò nínú palace ní kẹ́ ẹ kó lọ sí ilé yín ẹ mọ nǹkan tó ní Tobi sọ wọ́n ní Tobi ní pé ńgbà tí Queen Naomi wà nínú palace gbogbo family Queen Naomi ni ó ń bá Queen Naomi gbé ipe so kábíyèsí ò lè sọ fún ẹ pé kó má mú ọmọ wá sínú palace ẹ rí pé ọmọ yìí Tobi yìí ẹ rí pé ká má sọ nǹkan míì ṣé kábíyèsí náà ló ń dá lóhùn báyìí and the funniest part ni pé oní Queen Naomi kó gbọ́mọ ẹ̀ wọ́n kó wá sínú palace àbí family ẹ̀ wọ́n kó wá sínú palace ó láwọn ọmọ family Queen Naomi gbogbo wọn ló wà ní palace bóyá ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò ló ń sọ and who says so ọjọ́ wo lórí Queen Naomi tí wọ́n disobey order kábíyèsí the only person tó bá Queen Naomi gbénu palace ńgbà yẹn òun ni mọ́mì wọn and kábíyèsí ló gangan ló sọ pé kí wọ́n mú mọ́mì wọn wá sínú palace kì í ṣe pé wọ́n ṣàdédé lọ gbé mọ́mì wọn wá order kábíyèsí ni so ó ṣe wá jẹ́ pé tẹ́ bá ti ṣe nǹkan tí ò dáa ọ̀rọ̀ Queen Naomi lè máa ń fi sẹ́nu I just don't understand you Tobi èyí tó fẹ́ ra wọlé kò lè pè ẹ́ rárá kò lè pè ẹ́ ó máa jẹ́ kó tẹ́ ni ètò fẹ́ ra wọlé because tó bá ṣe nǹkan tí ò dáa má máa dárúkọ Queen Naomi mọ́ Queen Naomi kọ́ ló ní kó lọ gbọ́mọ wá sínú palace ó wù ẹ́ ló lọ gbọ́mọ wá sínú palace tí kábíyèsí bá ń sọ nǹkan ẹ máa ní ẹ ṣebí Queen Naomi ṣe bá ṣebí Queen Naomi ṣe bá ṣé o fẹ́ máa fi ara ẹ wé Queen Naomi ni o fẹ́ máa fi ara ẹ wé Queen Naomi and igi mú jìnnà sórí o lè máa compare rẹ̀ sí Queen Naomi
because pé Naomi wọ́n disobey order kabiyesi, wọ́n ń gbọ́ kabiyesi lẹ́nu bí gbogbo yín ṣe ń gbọ́ kabiyesi lẹ́nu yẹn. Wọ́n ń gbọ́ kabiyesi lẹ́nu. You don't even have a single respect for kabiyesi. Wọ́n ní kabiyesi sọ fún yín pé kó gbé ọmọ ẹ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ tó gbé wá sínú palace, kó gbé wọn jáde nínú palace àwọn. Wípé àwọn ò kàn understand nǹkan ìwà àti nǹkan tí wọ́n ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní kẹ́ kúrò nínú palace, ìgbà yẹn lẹ wá lọ ń kó family, lẹ wá ń kó wá sínú palace. Who does that? Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ìwà ní Tobi ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Àwọn tó dẹ̀ ń kọ́ wọ́n máa ṣèkọ́ ni. Kábíyèsí ti sọ bẹ́ẹ̀ pé ibi tó ti ń gba lecture yẹn tó ń kọ́ ẹ ní kọ̀kúkọ̀. Nígbà tí kábíyèsí bá ṣe tán pẹ̀lú yín, o ò ní rí wọn mọ́. Gbogbo àwọn tó ń kọ́ ẹ, gbogbo wọn ló máa disappear lẹ́yìn ẹ̀. Tí wọ́n máa ní ó kú ẹlẹ́dẹ̀ẹ́. Kò dá kéèyàn máa listen to side talk. Just take care of yourself and your husband. Gbogbo àwọn tó ń kọ́ ẹ ń kọ̀kúkọ̀ yẹn, wọ́n máa fà í sírìn ni. So gist tá a gbọ́ ní ẹ̀yin èèyàn ta ní ká wá sọ fún yín. Ẹ̀yin náà ṣàmọ̀ pé ó ti ra lé, but ó ta kó lòun ò ní jáde nínú palace. Ó ní inú palace lòun máa bímọ sí. Recently la gbọ́ pé lọ gbé ọ̀nkú ẹ̀ kan wá tó ní pé kí ọ̀nkú yẹn kó wá máa bóun bẹ kábíyèsí kó jẹ́ kó ń bímọ sínú palace. Wọ́n ní ìgbà tí ọ̀nkú ẹ̀ náà máa sọ̀rọ̀. Ọ̀nkú ẹ̀ ní who is Queen Naomi tó máa ní kí kábíyèsí lé gba àwọn olórí kúrò nínú palace. Wọ́n ní bí kábíyèsí ṣe ní kí ọ̀nkú ẹ̀ kó jáde nínú palace àwọn nìyẹn. Ìpè kó má ever sọ̀rọ̀ báyẹn síyàwó àwọn ọmọ. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín. I hope pé Tobi á change kó tó late. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè lọ́lá yín máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.